Jesus. Love cruise. Love cruise. Yes. What is this? What happened to you? Today. Jesus. Today, oh, I met this guy on Tinder. I went to see him yesterday. Tinder. What is Tinder? So he said he wants to sleep with me and give me money for me to take care of myself in school. Jesus. So I agreed to it, and he said he will not use condom. The guy dropped me. Oh, I started feeling stomach pain. Jesus. Before you know it, I started bleeding. Jesus. I started bleeding. Hey, Lord. I'm still my period for this month. So I was just thinking maybe my period came back again. The next thing I saw was I was getting sensational movement. And then I opened it. So waiting be this way pour for your laps, maybe like oil. Not this olive oil, oh. I've been using the olive oil to pray. Sorry. Medicine after death. Sorry. Sorry. Hey. You are even copying out maggot with blood at the same time. Have you reached out to your parents? Hey. Lord. Kai. Oh ga o. Ìkúnlẹ̀ abiyamọ. Education is necessary. That is, if you can afford it. Tó o bá lè afford the education, don't force yourself. Yes, bá a ṣe gbọ́ lẹ́nu arábìnrin yìí nísìnyí, ó ní ọkùnrin kan ní Tinder. I don't even know what is Tinder until maybe I will go and search it now. Ibẹ̀ ló ti padà arákùnrin kan o. Ló gbé òun, ló promise kó máa fún lówó school kan. Like seriously, ta la máa blame níbí báyìí? Is it the government, the parents, and the girl? Yes, we blame everybody, including the society. Báwo ló ṣe wá jẹ́ tó degenerate to this level? Báwo ló ṣe jẹ́ tó degenerate to this level? Àwíwíwí àfọ̀fọ̀fọ̀. Àwọn tó sì máa lò yín, wọ́n sì pọ̀ ń ta o. Àwọn tó máa lò yín, wọ́n pọ̀ ń ta abiyamọ ayé. Àwọn tó máa lò yín, tó máa lò àwọn ọmọ, wọ́n sì pọ̀ ń ta. Ẹ̀yin ni kẹ́ ẹ be careful o. Ẹ̀yin ni kẹ́ ẹ be careful o. Ẹ̀yin ni kẹ́ ẹ be careful. Kò í ṣe túláàsì tí ò bá ti sówó, òun ni kí ọmọ lọ school. Ọmọ lè kọ́ṣẹ́. Yálà ọkùnrin, yálà obìnrin, wọ́n lè kọ́ṣẹ́. Tí wọ́n bá kọ́ṣẹ́, owó tí wọ́n bá ń tẹ níbi iṣẹ́ kíkọ́, wọ́n lè fi rán wọn lọ sí school. Àìmọye. Yes, many people like that. I've seen many people. Wọ́n lọ kọ́ṣẹ́ ní lálákọ̀ọ́kọ́ gbà tí òbí ò ní owó láti rán wọn lọ sí school. Wọ́n wá tewó. Owó yẹn ni wọ́n fi rán wọn lọ sí school. Tí wọ́n bá ti dé ní ọludé, wọ́n á padà sí ẹnu iṣẹ́ yẹn. Wọn ò ṣe aristos bí eléyìí. Wọn ò ṣe hookup. Every hookups now comes with ẹ̀jẹ̀ àti idin. Either you like it or not. Ẹ rò pé àwọn ọkùnrin yẹn nífẹ̀ẹ́ yín ni. I love you. Do you think so? Ọkùnrin ò nídìí láti nífẹ̀ẹ́ yín àti dóyìn. Ọkùnrin ò nídìí láti nífẹ̀ẹ́ yín láti dóyìn. Ọkùnrin ò nífẹ̀ẹ́ kò kan dandan kọkùnrin nífẹ̀ẹ́ yín. Ọkùnrin lè mọ sọ pé òun nífẹ̀ẹ́ yín kó sì mọ pa yín lọ. Yes. Kai, obìnrin mọ̀ ń jìyà o. Obìnrin mọ̀ ń jìyà o. Ẹ̀yin obìnrin, kìkì ara yín kìkì owó ni. Irun yín owó ni. Ẹyin ojú yín owó ni. Irun ojú yín owó ni. Ẹyin yín owó ni. Etí owó ni. Ọyàn yín owó ni. Sọ́ọ̀sọ́ orí ọyàn yín, owó mọ̀ ni. Irun abẹ́ yín owó ni. Èékánná yín méjèèjì àti tẹsẹ̀ àti ọwọ́ owó mọ̀ ni. Nǹkan oṣù rẹ owó náà ni. Ẹ̀yin obìnrin,
ìgbà tẹ́ wá mọ̀ pé gbogbo nǹkan dídì ara yín owó ni, kí ló dé tẹ́ jẹ́ kí wọ́n gbà lọ lọ́jọ́ àìpé? Tí obìnrin bá jókòó tó gbàdúrà tó ní bísínẹ́sì ọyọ̀kan àbí méjì, wàláì success is ours. Bẹ́ẹ̀ mọ́ra yín, obìnrin ò mọ́ra rẹ̀, lẹ máa tún so lò, lẹ máa jẹ́ kí wọ́n lò yín báyìí. Gbogbo ọkùnrin tẹ́ ẹ mọ̀, ẹ máa fi sọ́kàn pé wọ́n lè lò yín. Gbogbo ọkùnrin tẹ́ ẹ mọ̀, wọ́n lè fi sọ́kàn pé wọ́n lè lò yín. Just a day, ìwọ wá rò pé wọ́n lè fún ẹ ní even 3,000. Just a day, o rò pé wọ́n lè fún ẹ ní 10,000. Just a day, o rò pé wọ́n lè fún ẹ ní 50. Ẹ̀yin kò kú ń bẹ́ẹ̀ mọ̀ gba 500,000. What are you expecting? Iṣẹ́ tẹ́ ẹ ṣe ẹ fẹ́ gba owó ẹ̀. Ẹ mọ̀ pé wọ́n ti lò yín. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ sórí ti yín. Ẹ̀yin abiyamọ ayé, ẹ mọ́ sùn o. Ẹ mọ́ sùn. Àwọn ọmọ rẹ ní school, when last did you check on them? Ọmọ rẹ ní school, when last did you check on her? Tẹ́ bá wá dé school, ẹ check wardrobe, ẹ check phone, ẹ check surroundings. Irú ọ̀rẹ́ wo ló ń bá rìn? Ìgbésí ayé wo ló ń lò ń bẹ̀? Ẹ̀yin òbí náà ẹ hùwà dáadáa. Ìwà tẹ́ ẹ bá wù, ẹ̀san ẹ máa ké lórí àwọn ọmọ. Ṣé ẹ gbọ́rọ̀ mi? Ìwà tẹ́ ẹ bá wù, ẹ̀san ẹ máa ké lórí yín. Bye for now.